Alh Yinusa ni wọ́n mà ti ṣàlàyé irú èèyàn tí Sikiru Ayinde Barrister jẹ́ nígbà ayé wọn. Àwọn kan tiẹ̀ gbàgbọ́ pé ohun tí Alh yìí sọ nínú fọ́nrán ó jẹ́ ìyàtọ̀ tó lágbára pé wọ́n fi ṣe ìyàtọ̀ láàrin Sikiru Ayinde Barrister àti General Kolington Ayinla. Ṣé mọ̀ pé àwọn àgbà olórin méjèèjì yìí náà ni wọ́n ní gbọ́nmi sí omi ò tó nígbà kan, pàápàá nígbà tí Barrister Sikiru Ayinde tán wà láàyè nígbà náà. Gbogbo èèyàn tiẹ̀ ń sọ pé wọ́n benefit nínú bí wọ́n ṣe ń bára wọn jà, nítorí ìyẹn ń jẹ́ káwọn èèyàn ra rẹ́kọ̀dù wọn. Bó tiẹ̀ jẹ́ pé Kolington ó pàpà jáde pé ìyẹn General Kolington wọ́n ní àwọn pàpà sẹ́tù ìjà pẹ̀lú Sikiru Ayinde Barrister kó tó di pé wọ́n ṣaláìsí. Ọ̀rọ̀ yìí fi wá dàbí àwọn olórin fújì kọ̀ọ̀kan lásìkò yìí tí wọ́n ní bí wọn bá bára wọn jà, bọ́n bá búra wọn pé ábọ̀mù wọn ò lè ta. Àmọ́ ibi tá à ń lọ kọ́ nìyẹn. Ibi tá à ń lọ ni ibi tí Alh Yinusa ti sọ àwọn qualities kan nípa Barrister. Ṣùgbọ́n Alh Yinusa ti wá sọ irú èèyàn tí Barrister jẹ́, àwọn nǹkan àmúyẹ tó wà lára wọn. Wọ́n ní àwọn kan ní wọ́n fi ṣàkàwé, wọ́n fi ṣe ìyàtọ̀ láàrin orin Barrister àti orin Kolington. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí Alh yìí sọ, bóyá ohun tí wọ́n ń gbìyànjú àti ṣe nìyẹn. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Orúkọ mi ni Alh Yinusa Ayinde Habib, the olóòtú àdínní of Nigeria. Ẹ ṣé gan ni bàbá wa. Ààrẹ Dr. Sikiru Ayinde wọ́n ní Yinusa yìí gentle lọ́kùnrin ogun. Ṣé tòótọ́ ni gentility yẹn wà bẹ́ẹ̀ bàbá wa? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gentility yẹn wà láti kékeré, kò ṣe wà ẹni láti kékeré. Bẹ́ẹ̀ ló ṣe wà. Gbogbo àwọn tí wọ́n bá wà pẹ̀lú mi wọ́n sì máa jẹ́rìí sí i. Kò sí yàtọ̀ rárá. Láti kékeré kò sí jàgídíjàgan rárá. Gentility yẹn náà mo maintain títí tí mo ṣe wà ẹ́. Bọ̀ ṣé ilé sọ fún ààrẹ Dr. Sikiru Ayinde Barrister tàbí wọ́n discover yẹn nu yín làwọn fi ṣe jìnnà. Alh Yinusa náà ni wọ́n sọ àwọn kan nípa Sikiru àti àwọn nǹkan táwọn èèyàn ń sọ. Adúpẹ́ lọ́dọ̀. Bàbá wa ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́, àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti ààrẹ Dr. Sikiru Ayinde ọlámbí wọn nínú balógun Barrister Ati? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àjọṣepọ̀ tó múnádóko ni. Láti ìgbà tí ó ti ń jí wéré ni mo ti fẹ́ràn ẹ̀ tó pọ̀. Mo fìfẹ́ hàn án, fìfẹ́ hàn mí. A wá bá mi nílé mi náà máa wà lọ, máa ṣe àdúrà fún. Ó fẹ́ máa ń gbọ́ àdúrà mi, ó ní àdúrà mi máa ń gbà. So mo fẹ́ràn ẹ̀ púpọ̀. Wọ́n máa ń wá yín wálé pé àdúrà yín máa ń gbà lé àwọn lórí. Ó máa ń wá mi wálé. Èmi náà máa ń lọ bá nílé. Ó ní àdúrà tí mo bá ṣe fóun pé ó máa ń gbà. So mo fẹ́ràn ẹ̀ púpọ̀, òun náà fẹ́ràn mi púpọ̀. Ṣáàfà lẹ́yìn ní sà. Pàápàá kílẹ̀ wí. Ṣáàfà ní yín ní sà. Ọmọ kéwì ni mímí ò dàáfà, mi ò dàáfà. Ọmọ kéwì. Àlìhùlà bọ́ọ̀hùn. Wàrà sátúlẹ̀ àbíyá ọmọ àgbọ̀dọ̀ dáàfà àbáwọ̀ àwọn sì kéré. Ọmọ kéwì ni wà. Alhamdulilayi. Wàlíláì alhamdu. So wọ́n ṣáà máa ń wáyé wálé, wọ́n máa ń wáyé. Máa ń wáyé, a fẹ́ràn ara wa púpọ̀ torí pé ló jẹ́ kí n fẹ́ràn ẹ̀jù ni pé ànábì tọ́lọ́hún tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí kí ànábì báyìí bí kánábì jíjìde ni tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí kí ọlọ́run ẹ̀rù ọlọ́run gan-an máa bá yàn ẹni tí ọlọ́run bá dá dáadáa tó fẹ́ lò tó fẹ́ kó tún fi àlùbáríkà òun ọlọ́run ọkàn rẹ̀ á wá balẹ̀ Barrister á wá jí ọkàn ẹ̀ tó bá yin ànábì báyìí àlàbí ká ànábì jíjìde ni. Tó bá kọ ìbẹ̀rù ọlọ́run báyìí, ìbẹ̀rù ọlọ́run ààrẹ èèyàn ó mì, ààrẹ èèyàn á ṣèkì ìbẹ̀rù ọlọ́run àtúbọ̀ á pọ̀ lọ́kàn yẹn sí. In fact ẹni tọ́lọ̀ ń fẹ́ àyànfẹ́ ọlọ́run, ẹni tí inú ọlọ́run dùn sí gan-an ni gan-an. Orí èèyàn máa wú ni tó bá ń kí ànábì. tó bá bẹ̀rẹ̀ Alh Yinusa náà ni wọ́n sọ àwọn kan nípa
mo láìkẹ́ torí tọ́lọ́n torí tànábì ni wàláì tàláì ìṣe torí ijó torí tọ́lọ́n torí tànábì pé olórin náà ló wá tán sínú ọlọ́run báyìí ló tán sínú ànábì màmá báyìí àwọn nǹkan tó yẹ kí n láìkẹ́ pátápátá nìyẹn. bá mi ń lé màá ṣàdúrà fún ẹbí náà lọ bá ń lé ẹni tá a fẹ́ràn ara púpọ̀ ni. ǹjẹ́ ẹ lè sọ fún wa ọdún tí ẹ pàdé ara yín tẹ́ lè sọ pé ọdún báyìí ni mo discover Barrister àbọ̀dún báyìí ni Barrister lájọ discover ara wa. ó ti pẹ́ ó dà tóun ò tiẹ̀ mọ̀ tí màá lọ sí pàtí ẹ̀ tí màá máa wò ó tí màá máa gbádùn ẹ̀ tí màá máa fi ọkàn ṣàdúrà sí tí ò tiẹ̀ tí ì di pé gbogbo èèyàn fẹ́ràn ẹ̀ àti ilẹ̀ ni mo ti láìkẹ́ ta. màá dúró ní pàtí mi ò mọ ọtí rí di sí sọ̀rọ̀ màá gbó mẹ́rà méjì sínú lórí tébù màá gbádùn ara mi màá gbádùn ẹ̀ gan-an pàápàá kó bẹ̀rẹ̀ sí kí ànábì kó bẹ̀rẹ̀ sí kí ọlọ́run ọkàn mi á kú pátápátá màá kú sára pé jìnnìjìnnì ọlọ́run á mú mi pé ọlọ́run máa dá ọkùnrin yìí dáadáa púpọ̀ ọlọ́run máa fẹ́ràn ẹ̀ púpọ̀ ànábì ló ń kì báyìí ọlọ́run ló ń kì báyìí àwọn nǹkan tí mo fi láìkè púpọ̀ nìyẹn ló máa ń jẹ́ kí n wá lọ tó náà máa ń wá mi wá ó fẹ́ràn mi púpọ̀ ọlọ́run bá mi ṣàlékún kẹ́ kó ṣàlékún gẹ̀ kó bá mi kẹ́ ó pọ̀nù kẹ́ bá a ṣe ń gbọ́ à ń gbórúkọ ẹ̀ sínú wa ń dùn yìí kó máa dùn lọ bẹ́ẹ̀ láéláé kó má jẹ́ ní ìgbàgbé láéláé mo bẹ̀ náà kọ́ ló bá mi ṣe bẹ́ẹ̀. gbogbo àdúrà yín náà lórí ààrẹ Dr. Sikiru Ayinde Barrister torí gbogbo ẹ̀ ló gbà nígbà táwọn náà wà láyé wọ́n máa ń ní òkìkí tí ò nípa òun lè mí ń bi ẹ́ irúta nábì Muhammadu o nígbà mi yóò wá nábì kì í gbóná àwádẹ́ rí i pé àdúrà yẹn gbà torí tá a bá wò ó kì í ṣe nínú gbogbo olórin nìkan tó wà ní gbogbo Áfíríkà làdúrà rẹ even gbogbo àwọn tá a mọ̀ ní àwọn bàbá Nàìjíríà bí Awólọ́wọ̀ bí Abíọ́lá kò sí olóṣèlú tí wọ́n sẹlibrétì ní Nàìjíríà tá a fi ń sọ̀rọ̀ yìí gan tó tó ààrẹ Dr. Sikiru Ayinde Barrister. ẹ káre kò ní bàjẹ́ fún yín bó ṣe rí gangan nìyẹn torí pé gbogbo quality ló ní Alh Yinusa bíbí náà ni wọ́n sọ ó ní tẹríba àwọn ó ń ṣe asa ó ní sọ̀rọ̀ sọkúsọ ó ní wíwíkúwí olórin tó bẹ̀rù ọlọ́ọ̀ni wàlíì olórin lèmi máa ń pè wàlíì olórin ẹni rí bí ìsọkúsọ àti bí ó máa kọrin ni àti ẹ bá jókòó kò ní ìsọkúsọ ò ní tẹnu ẹ̀ jáde rárá àkàndá ọlọ́ọ̀ni àkàndá ọlọ́ọ̀ni tí ò ṣe gbàgbé ni. ẹ sọ pé àtìgbà wéré lẹ ti mọ̀ wọ́n. àtìgbà tó ti ń jí wéré ni mo ti mọ̀. nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé ọdún tá à ń sọ yìí kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa wéré torí àmọ́ pé àwọn tó bá jẹ́ bí èèyàn Ọlọ́run tó jẹ́ bí ọmọ kéwùbí ti yín báyìí táàbẹ̀ tẹ̀sán ká má pè yín láàfà àwọn náà ni wọ́n máa ń fi inú àwẹ̀ ní wéré kí lẹ lè bá wa sọ nípa wéré ńgbà yẹn tẹ́yìn mọ̀ ńgbà yẹn o kó tó di pípé ó wá di nǹkan tí ó wá yí padà sí nǹkan tí gbogbo wa tá a mọ̀ ààrẹ Dr. Sikiru Ayinde Barrister sí lónìí. Rí wéré nígbà tó ń jí wéré. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.